gbélé láwẹ̀ o. Kéwò wáyà gbọ́lá tó pọ̀ mi lápá kékeré tí méye rí fa. Ọ̀nà èèyàn bá lọ ìwò wáyà lórí àsìkò. Lórí àsìkò òwò, èèyàn tó lè wò ọ̀yà lórí àsìkò. Èèyàn tó lè wò ọ̀yà lórí àsìkò. Ọ̀dọ̀ ìgbà sáyẹn wọ́n fọ ọ̀pẹ̀jọ́ méjì sọ́mọ́ ọdún àgbẹ̀bá mi kọ́mọ ẹ̀ṣẹ̀. Mo tún bá ní tèmi ọ̀pá ńlá tí mo bá jẹ. Ìgbà lọ́wọ́ orí adé ìgbà lọ́wọ́ oníṣẹ́ kí ìgbà gbogbo bèbè bíbọ̀wọ̀ ọmọọ̀sá tí aṣọ ọba tí ikọ̀ náà yẹrẹyẹrẹ. Bàbá wa kan ní ẹ̀wọ̀n tí ìjùmọ̀ àtàkó ṣàwọ̀. Àtọ́sáwò, bàbá wa kan ní àwọn tí ìwà àtọ́sáwò. Bàbá wa kan ní àwọn tí ìwà àtọ́sáwò. Bóyá o bàbá kẹ́ gbogbo olùyẹ̀yẹ̀ yẹ̀yẹ̀ ntúyẹ̀. Àníkà ẹ̀ gbogbo olúwaṣọ ọ̀rọ̀ gbọdọ̀ ìyàwó ọ̀sáré wá sáké ọ̀sáké sáré wá. Ẹlẹ́yìn tó máa gbogbogbò ọ̀pọ̀ múra lẹ̀ sọ́mọ̀ owó wí jẹjẹjẹ ọkọ̀ kìnìún abẹ́rẹ́ jẹjẹ tó kà láìpẹ́ ìgbà mẹ́rọ̀ tí wọ́n fi lẹ́yìn rẹ̀ pé wọ́n ta. Bàbá bí orí bá pẹ́ lórí olórí kò ní ọ̀pá wa kó yá gbó. Báyà bàbá yà láyà ìyá ní wàsàkà àyọ̀bá àti múra kó kéde báyìí sàmì àṣẹ gbogbo babaláwo. Yẹ̀sẹ̀ wọ́n bá pẹ́ lẹ́sẹ̀ yóò sì di pẹ́lẹ́ ọba wa kó yá àtẹ̀yìn òjò yọpẹ́. Àdàgbà ọmọ tó ṣe ibi
lágbègbè ọkọ̀ wòye rí ní sí. Ẹ̀sìn bá mi fún aláàfin. Bàbá rẹ̀ ń sọ. Òbí olúwo láàfin wà ìkúṣà òbí ẹ̀gbọ́n mọ̀ ṣe ní o ọlọ́rí ọgbọ̀rin láṣẹ ìwà rẹ̀. Òbí àwọn olówó tó wà lórí ìjókòó náà. Òbí bàbá onífá, bàbá ọ̀dọ́ ilé mọ́lẹ̀ àti àwọn tó ní ọkọ̀ wọrí wọn. Mo kí alága àwọn oníṣẹ̀ṣe òní ìyé o mọ̀ ṣe ni gbogbo ipá gbogbo bẹ́ẹ̀ ṣe náà láàárín pé lọ́la ọlọ́run àti ìtúbọ̀ ìlú Ọ̀yọ́ iná ní bàjẹ́ àsìkò tiwa. Bí wọ́n gbà ìgbésọ̀ náà ṣe gidi gan ni ó ní bàjẹ́ fún wa. Bí àwọn bàbá Ọ̀yọ́ Mèsì bàbá àgbà kí dúpẹ́ lọ́wọ́ yín àti bàbá Sam ẹ̀ṣẹ̀ gidi gan ẹgbẹ́ ìdílé àmọ̀rí yín bá lásìkò tiwa ìlú Ọ̀yọ́ níbàjẹ́ mo kí kábíyèsí alákejì dúpẹ́ lọ́wọ́ yín o mo kí lógun náà lóògùn ọ̀fẹ́ ẹ̀ṣẹ̀ gidi gan mo kí kábíyèsí alágbó náà ẹ ṣeun mọ̀ ṣe ni o wọ́n á kí gbogbo àwọn ọmọọba wọ́n wà ní ìgbègbò náà ẹ ṣe kí n bá onífàdé lásìkò tí wà àwọn onílẹ̀ àwọn aláàfin orí adé láyé tí wọ́n níbàjẹ́ lásìkò tí wọ́n náà ẹ̀sìn gbogbo ẹ̀kọ́ àtìlẹ́yìn náà. Ó kí gbogbo àwọn olùkọrin àwọn ọkọrin tó fi orin náà lára yá ìfẹ́ lọ́wọ́ ìlú ṣe ló dàbí pé wọ́n lọ mọ́lẹ̀. Ìmọ̀ yóò ní bàjẹ́ o, ọlọ́mọ bá yín ṣe. Wọ́n á kí gbogbo àwa àjọ wa náà àtàwọn tó wà ní ìdìbò, àwọn ọmọ ìlú Ọ̀yọ́ náà àti gbogbo àwa táwa níbí. Yóò alágbọ̀bọ̀ pé ẹ̀ṣẹ́ gidi gan ni ẹ̀kú ìdílé ìlú Ọ̀yọ́ ní bàjẹ́ lásìkò tí wà ẹ̀ṣẹ́ gidi gan ni. Ètí àjẹsẹ lẹ́nu náà jẹ́ àjọyọ̀ àti wípé àdúrà ẹ̀ ṣe fún kábíyèsí náà ti ìlú Ọ̀yọ́ dúpẹ́ lọ́wọ́ yìí o ọ̀ṣẹ́ gidi gan ni mọ̀ ṣe o ní òsì lọ́rọ̀ yìí o iwájú lọ́rọ̀ yìí mo gbé o ẹ̀kú ìfẹ́ o gbogbo àwa náà tá a wà nílé yìí náà wọ́n bá wa sọ́nà pé nítorí ọlọ́ ká máa ní ká nífẹ̀ẹ́ la fẹ́ nílùú Ọ̀yọ́ fi ọ̀ṣọ̀kan tí ìlú Ọ̀yọ́ bá dà ṣe pé bẹ́ẹ̀ Aláàfin nìkan lóòótọ́ gbogbo kan tí yóò bá ṣe ṣe náà ó wà lọ́wọ́ olórí tàbá ní olórí gidi pé gbogbo kan yóò lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ náà láì ṣe pé bóyá pé gbogbo wa náà àjọ gbé lọ́tún láti gbé lọ́sì ìṣeéṣe wọn á pa láàrọ̀ wà pé ní àgbáyé
kájọ ọwọ́ ni àbí sọ̀yà ọwọ́ kan òpẹ́rù lórí kájọ ṣe kìíní ìlú Ọ̀yọ́ tó bá ní ìtura lè jẹ́ ọ̀rọ̀ àmì ni pé lásìkò tiwa àrí tiwa ṣe bẹ́ẹ̀ àwọn olówó ọjà wọ́n tù béèrè bẹ́ẹ̀ o gbèdé epo gbèdé ẹyẹ o ṣe ìdìbò gbọ́dọ̀ yẹn kó ìfẹ́ o báyìí náà lámọ̀lẹ́ nígbà ìgbà báyìí tí ní ìkan ṣe náà wọ́n tún sí wa láàmú wá. Ọmọ yẹn náà eléwù ẹ̀tù, àbòkò lábojú pa.